Ẹbun owó ńlá ń dúró de ẹnikẹni tó bá kofirii àwọn ẹlẹ́wọ̀n tó sá kúrò n'Iléṣà. Láti lè tètè ṣàwárí àwọn ẹlẹ́wọ̀n méje tí wọ́n sá kúrò lọ́gbà ẹ̀wọ̀n nínú Iléṣà nípínlẹ̀ Ọ̀ṣun láìpẹ́ yìí, àjọ tó ń ṣàkóso ọgbà ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè yìí ti kéde mílíọ̀nù 5 náírà fún ẹnikẹ́ni tó bá ṣàwárí wọn. Bákan náà ni wọ́n gbé orúkọ, ọjọ́ orí àti ìpínlẹ̀ àwọn méjèèjì jáde fáráyé rí. Tẹ́ ò bá gbàgbé, ìròyìn ti fi tó yín létí pé aago 2 ìdájí ọjọ́ Túsídẹ̀ẹ́ 20 oṣù karùn-ún ọdún yìí làwọn èèyàn ń ráyè jáde lọ́gbà ẹ̀wọ̀n lásìkò tí àrọ̀rọ̀dọ̀ òjò kan wó fẹ́ǹsì ọgbà náà lulẹ̀. Látìgbà náà ni alákòóso àgbà fún àjọ ọ̀hún, Sylvester Ndidi Iwakuche, ti pàṣẹ pé kí ìwádìí kíkún bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Alukoro wọn, Umar Abubakar, sọ pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó kù àtàwọn aṣáájú agbègbè tí ọgbà ẹ̀wọ̀n náà wà láti wá àwọn tó sá lọ yìí rí. Orúkọ wọn gẹ́gẹ́ bó ṣe wà nínú àtẹ̀jáde tí Abubakar fọwọ́ sí ní John Michael láti ìpínlẹ̀ Enugu, Tóbi Akin láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Eze Nweze láti ìpínlẹ̀ Èkó, Ọlálékan Àjọfóyìnbó láti ìpínlẹ̀ Èkìtì, Nínàlówó Yusuf láti ìpínlẹ̀ Èkó, Matthew Ògúnjìmí láti ìpínlẹ̀ Ọ̀ṣun àti Kàbírù Oyèdùn láti ìpínlẹ̀ Èkó. Ó máa sọ síwájú pé ààbò wà fún ẹ̀mí ẹnikẹ́ni tó bá ta àwọn lólobó nípa ìrìn àwọn ẹlẹ́wọ̀n tó sá lọ yìí, bẹ́ẹ̀ ni yóò sì gba ẹ̀bùn mílíọ̀nù 5 náírà.